mo yóò ṣe kankan náà kí lẹ́sẹ̀ mi ṣé mo ṣe síta tó ṣé mo ní kí Yorùbá wọn rìn ní ta ni mo pa mo ní ẹ̀yin Fúlàní terrorist mo pa wá mọ́ ẹ kó lórí ilẹ̀ wa wọ́n Buhari tó jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà ó tí mo sọ nìyẹn kò tí ì pọ̀ jọ̀rọ̀ tí mo lè sọ lọ ẹ̀tọ́ mi ni mo béèrè ẹ̀tọ́ wa ni mo béèrè wọ́n wá nípa wọ́n pa àdògán wọ́n pa bùrọ̀bàtà ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kẹ́lẹ́ kù lórí ìrìn àjò yẹn gbogbo ohun tá a lè ṣe láṣẹ àròmìnira wọn ò fi mí lẹ̀ nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ mo dẹ̀ bí mọ́lẹ̀ rẹpẹtẹ àwọn ọmọ mi sunkúnsunkún wọn gbà fọlọ́ ta ló bá mi rántí ìyá àdògán ta ló bá mi rántí ìyá bùrọ̀bàtà àtàwọn ọmọ rẹ̀ mọ́ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan okay now àwọn bàbá kan wá dìde pé ẹsẹ sọlọdọ bàbá Tinubu yẹn já lọ bá sọ ọmọ yìí lọ́rùn lẹ kó lè mọ padà tí bó ti ń ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹni tó bá ní kí wọ́n tẹ̀lé Tinubu náà bí ó sòkò tọmọtọmọ. èmi àti sọmọ Sunday tó gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yẹn yóò sì wọlé second time. tó wá nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ó ní láti support Tinubu. bàbá yẹn wá ní pé olùtọ́rọ̀ dé fún Sunday mo níbẹ̀ ni bàbá mi àwọn bàbá olúgbọ́n wá ní Sunday mo ní bàbá olúgbọ́n ní Sunday mo ní sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ tí ẹ dẹ̀ lè fèsì àwọn terrorist tó ń disturb wa lẹ́yìn bẹ́ẹ̀ ni bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ ẹ̀ kó fèsì àwọn terrorist yẹn àti Kwara ni o àtẹniwé ẹ ní o ẹ lè wọ ọbẹ̀ mo ní bàbá mi á sì jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run dẹ̀ fàṣẹ sí àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni anike face mo ní bàbá terrorist náà làá fèsì kò sí tó kí n pẹ̀lú àwọn Fúlàní tẹ́ bá ti dáadáa àbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ ní wàhálà pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wọn mọ̀ lògùn kọ́ mọ̀ lòlù àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àríjà àwọn èèyàn rẹ̀ lọ kọ̀wé wá ẹ bá ń pàtẹ́ òkú bàbá àti gbogbo àwọn ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátá gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá lọ́dún tiwa lọ́wọ́ tá a wà ìjà terrorist kò ní ìjà tiwa nìkan ó ti dìjà gbogbo ìjọba gbogbo àgbáyé ó ti dìjà àwọn ọba ilẹ̀ Yorùbá tó yẹ pé tàbá bẹ̀rẹ̀ sí àwọn àtàjọ sí náà rèé àwọn àgbẹ̀ ọmọ ológun kò ṣe kó lógun ó sì lógun èmi rẹ̀ fi ń dáhùn bàbá mi lójú pé tí ẹ bá fi àyè gbà mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí tí bàbá Tinubu ṣe fún wa ní support òbí tí terrorist gbogbo ilẹ̀ Yorùbá là ń sọ nípa ẹ̀rọ wa ní gbogbo ilẹ̀ Yorùbá ń bí wèrè ní àfihàn wèrè. so gbogbo ẹnikẹ́ni tí wọ́n wá ń kóra wọn jọ lọ́tún lọ́sì lórí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n pa àwọn rẹ̀ wọ́n kóra wọn jọ lódì Ọlọ́run bá tó rí mi tó ní wá gbogbo aláfẹnú wa kọ nípa àwọn bàbá yìí bẹ́ẹ̀ bàbá Tinubu mi tá mọ̀ pé ní Ọlọ́run yẹn dáadáa ní ẹni ire ní kò yẹ kó sọ pé òun dáríjì mi torí mo kú ẹ̀yin tèmi ẹ wo ilé ìgbẹ̀nù tán ta ló ṣokùnfà bí wọ́n ṣe gbé àbúrò Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì àti àwọn ìbejì rẹ̀ ta ló ṣokùnfà bí wọ́n ṣe jí gbé Yorùbá bọ̀ wọ́n ní bíkú ilé ò pani tòde ò lè pani ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn tó súnmọ́ arábìnrin yìí tipẹ́tipẹ́ bí iṣan ọrùn àwọn ni wọ́n ṣokùnfà ni wọ́n fi páàsì ẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí àṣà ọmọ ìgboro àwọn ni wọ́n ṣàlàyé ọ̀nà tó fi máa rí arábìnrin yìí jí gbé àwọn wo wá lẹni ọ̀hún inú fídíò yìí náà lẹ ti máa rí gbogbo ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣọ́ra fáwọn tó súnmọ́ wa ẹ jẹ́ ká máa ṣọ́ra mo tún sọ fáwọn tó súnmọ́ wa lẹ́kọ̀ọ̀kan o kì í ṣe gbogbo èèyàn la gbọ́dọ̀ máa ṣàlàyé bí rìn wá ṣe fẹ́ rí fún anyway ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ ká jọ wò ó ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe ẹ ò ní fi roko lẹ́gbàá ẹ̀wọ̀n ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ọ̀rọ̀ kan jà rìnrìn láti jẹ́ta lọ́yọ̀ state báyìí wípé sóò ní àbóhùn kọ́ ọ̀rọ̀ nípa ta ló lọ mú àwọn tí wọ́n gbé
àbúrò pẹ́ńkẹ́lẹ́ àtàwọn ìbejì. àwọn kan ní Sunday ni àwọn kan ní òun kọ́. ta ló mú wọn bó ló sì ṣe mú wọn níbo ló ti mú wọn. ṣé Sunday lóògùn àbí ọkàn láyàájì ọkàn lẹ́nu láti fi gbára rẹ̀ lẹ̀. ṣé Sunday Ìgbòho sọ́lágbára ni àbí ọ̀lágbá. àárọ̀ yìí ní ń ja gbogbo ẹ̀ tẹ́ gbọ́. àbúrò pẹ́ńkẹ́lẹ́ àtàwọn ìbejì tí wọ́n gbé ọ̀sẹ̀ yìí ló yẹ kí wọ́n tẹ bàálù létí lọ sílùú Èkó kọ́ lọ bọ́kọ rẹ̀ òun àtàwọn ìbejì. wọ́n sì sọ sáàfù wọ́n sì gbé níbi tí ti ń káwọn ọmọ rẹ̀ lọ sùkúù. bó ló ṣe wá wáyé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jẹ́ èèyàn tí Ọlọ́run ti bá yín ṣe tẹ́ ẹ ti ṣòwò tẹ́ ẹ bóde pàdé. bó ló ṣe jẹ́ àwọn èèyàn mélòó lẹ́ẹ̀ máa ṣọ́ra fún láàárọ̀ yìí. ẹ̀yin tẹ́ ẹ jólówó mọ̀ ń bá wí o àgbà tálákà wí o. wọ́n èé ṣèyọnu fún tálíkà o. àwọn tó tún jẹ́ pé wọ́n á máa ṣọ́ra láyé ẹ̀ tó bá jẹ́ ẹ̀gbọ́n olówó àbúrò olówó ẹ máa ṣọ́ra o. àwọn wo lẹ́ẹ̀ máa ṣọ́ra fún dáadáa. àwọn sítáàfù yín tẹ́ ẹ bá mọ̀ wípé ojú wọn ràn mówó owó kéékèèké tó wọn. àwọn sítáàfù yín tó bá súnmọ́ yín bí ìsọrùn ẹ ṣọ́ra díẹ̀ fún wọn o. pàápàá jùlọ àwọn domestic staff tó ṣe pé ẹ fẹ́ travel lọ́tún la wọ́n ti mọ̀ ẹ fẹ́ lọ bìkan lọ́la wọ́n ti mọ̀ lẹ́nìí. ṣé ẹ mọ̀ pé ẹni tí ọkọ̀gùn sí ìyànjú náà ni driver. bẹ́ẹ̀ bá tiẹ̀ pé jókòó tẹ́ ká ẹ sọ fún pé mo fẹ́ travel lọ́la o. ẹ lè máa sọ lórí fóònù pé ìyá yìí bó ni o ṣe ń prepare táìmù ni wọ́n wà gbé mi ní airport mò ń bọ̀ lọ́la tíkẹ́ẹ̀tì tí wọ́n bá rí tíkẹ́ẹ̀tì táìmù báyìí báyìí. tàbí kẹ́ ẹ máa discuss business. àwọn ní àmọ́ movement èèyàn jù. bíkú ilé ò pani tòde ò lè pani. nínú ìwádìí tí wọ́n ń ṣe lọ́wọ́ àwọn tó ṣèjàmbá fún àbúrò pẹ́ńkẹ́lẹ́ àtàwọn ìbejì. àwọn domestic staff wọ́n wà ń bẹ̀ o. wọ́n ń ṣèwádìí lọ ìfẹ́ sadínàgbò òkú ìwádìí ìjọba. wọ́n ti dákọ méjì nínú àwọn staff tí wọ́n mọ̀ sí. bẹ́ẹ̀ bá ti rí àlejò tó wọlé tí mo bi sàárè ìyá àgbà wà ọwọ́ onílé ti wà ń bẹ̀ o. nígbà wọ́n ní wọ́n gbé ìyá àbejì àtàwọn ìbejì. níta kọ́kọ́ rò ní pé àwọn ará bíi tí wọ́n gbé àwọn tíṣà àti píríncípà ní wọ́n tún ti ya wọ̀lú. gbàrà tá a gbọ́ wípé wọ́n gbé wọn ní Sunday bẹ̀rẹ̀ sí ní rúgàlè. pé mo ní mo fẹ́ lọ́nú igbó wọn ò fún láṣẹ. wọ́n ní wọn ò lè sáìn fún mi kí n lọ́nú igbó lọ báwọn ará bíi. ẹnìkan wà ń sọ pé Sunday ẹnu ẹ̀ pọ̀ ṣé ó gbàṣẹ lọ́wọ́ ẹnìkan kó tó lọ gàngàn. inú gbọ́dọ̀ àwọn báńdíìtì ó yàtọ̀ fún gàngàn o. kò sí nǹkan tí wọ́n ń pè ní collateral damage tí ó wà ní gàngàn o. wọ́n gbé ẹnìkan kan pamọ́ ń gàngàn tó lọ gbà o. àwọn èèyàn wà ní pamọ́ lọ́wọ́ àwọn tí wọ́n wà nù gbó yẹn. èmi ò rí ìjọba bá wí. ìjọba náà ẹ̀ ṣe mugun. níjọba bá láwọn ò tí ì fẹ́ nìkankan láṣẹ. ṣé intelligent Sunday ju tọlọ́pàá lọ ni. ṣé intelligent Sunday sójú ti DSS lọ ni. ṣé intelligent Sunday sójú ti àwọn sọ́jà lọ ni. arabiamọ lọ́ta káwọn ọmọ sì wà nù gbónú òjò nínú òrùn báyìí. ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á pàmùkùrù pẹ̀lẹ́. tí wọn ò bá kọwọ́ òṣèlú bọ̀ gbogbo ìjọba àtòkè àtìsàlẹ̀ wọn ń tẹ bọ́tìnì. bí wọn ò bá negotiate wọn ò lè gbọ́ pé wọ́n náà kàn ó mú nǹkan kan wá náà. bá àbá sàtì ẹ̀ gbọ́ gbogbo ẹ̀ a gbọ́ pé wọ́n ní kí wọ́n tú àwọn èèyàn wọn tí ń bẹ lágode àtàbólóńgó lọ́yọ̀ọ́ lẹ̀. ǹjẹ́ fi mọ̀ wípé wọ́n negotiate wọ́n bá wọn sọ̀rọ̀. wọn bá sì lọ́rọ̀ tá à ń sọ lórí ìkíní ìtorí gbogbo ẹ̀ ní à ń wò nù gbó. principal ní ẹ mọ̀ kó bá wa o ẹ dákun o pàápàá jùlọ ẹ̀yin blogger. a kàn ń bú Amẹ́ríkà a kàn ń bú Amẹ́ríkà ni. ǹjẹ́ Sunday Ìgbòho sọ lágbára láti wọnú igbó àbí ọ̀lágbára. òkú sọ pé ẹ mú iye kan wá kí n tó lọ. ó sọ pé ẹ mú iye kan wá ẹgbẹ́ ẹ ṣe kinní kan. ó fọlọ́ntì ara rẹ̀. mo wá pe Sunday fúnra ara rẹ̀. bá Sunday sọ̀rọ̀ lálẹ́ àná kí ló wí. olóyè bó o lọ jẹ́ à ń gbọ́ báyìí à ń gbọ́ báyìí àtúgbọ́ báyìí àtúgbọ́ báyìí. inú mi ti ẹ̀ dùn ipò tí Sunday Ìgbòho wà báyìí ó ti mature púpọ̀. ẹ̀rí ká máa sọ̀rọ̀ fatafata ó dínkù. ó ní bàbá ó ní Kẹ́mi Ọláògùn bí ṣe é pè mí nù àpọ́nlé yìí pọ̀. mo ní àmì o. ó ní wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín ní ìsìn tí ó sì yé yín yékéyéké. mi Sunday Ìgbòho ọmọ aládìíkún èmi ni mo mú wọn. tó bá sì rú yín lójú lórí ọ̀rọ̀ tí mò ń bá yín sọ ẹ lọ òtẹ́ẹ̀lì báyìí. mo fọ́kọ̀ bò òtẹ́ẹ̀lì yẹn láṣìírí kí wọ́n máa sọ òtẹ́ẹ̀lì olóòtẹ́ẹ̀lì lẹ́nu pé ibẹ̀ làwọn ajínigbé máa wá. torí bólúwẹ̀ bá pariwo ẹ̀dùn nísìn ìjọba wà kí katapila bọ̀bẹ̀ wọ́n wò. ó ní bẹ́ẹ̀ ni mo ti mú wọn. ọ̀dà kọ òtẹ́ẹ̀lì ọ̀hún fún mi wípé òtẹ́ẹ̀lì báyìí ni mo ká wọn mọ́ tí mo ti mú wọn. bí fídíò òtẹ́ẹ̀lì tí wọ́n lọ mú wọn nù lẹ́hùn àwọn yòókù wọn lọ mú. ó ní bàbá ọlọ́mọ mú wa. Sunday tàná ó ti yàtọ̀ fún tèmi. kìí ṣe gbogbo ọ̀rọ̀ lẹ́ẹ̀mọ́ gbọ́ gburugburu tí màá máa sọ. kìí ṣe gbogbo ògbà ni màá máa bọ́ níwèé ìròyìn sọ̀rọ̀. wípé àwọn tóun bá jẹun lókè wọ́n sọ pé kò mọ́ méèkì ara àwọn wà tú available. wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti ní kìmí kó wọ́n máa sọ̀rọ̀ jù. wípé òfin tó rọ̀ mọ́ ní tí wọ́n ń pè ní security
ọ̀fẹ́ kéèyàn sọ̀rọ̀ jù nígbà tó bá ṣe jọ́ ni fídíò bíi 10 ó ti jáde tóun ó ti máa sọ̀rọ̀ ńbẹ̀ pé kinní kankan ó ní ṣùgbọ́n ó ti kọjá gbogbo lẹ́vù yẹn wípé ìrú ẹkùn tóun ní èé máa sọ̀yọ́ state nìkan ó mọ̀ ní káàkiri mọ̀ ni ó níjọ́ táwọn bá sì fẹ́ ṣèkójọpọ̀ gbogbo òru ẹkùn tí àwọn bá kó gbogbo wọn jọ ní inú stadium lẹ́ẹ̀mọ̀ wípé kì í ṣe èrò kékeré lọ́wọ́ àánú rẹ̀. ó ní bí n bá lómi ń jóná bàbá mi ẹni kí n kérò ẹ̀ wá. èmi tí mo sọ pé mo fẹ́ lọ́nú gbóyè mọ tí mo gbẹ́kẹ̀lé. mo ní Sunday àdó amúlẹ̀búgbàmù àdó burúkú ń kọ́. ó ní bàbá ẹ gbàgbé. ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ security ẹnìkan ò lè dá sí. èèyàn gbọ́dọ̀ fọwọ́sowọ́ pẹ̀lú ìjọba. ó ní bó kóhùn ọwá mú àwọn aráabí kó wá pàrédì wọn fúnra òun láì sọ́wọ́ ìjọba ń bẹ̀ kí wọ́n gbé kámẹ́rà wọn máa gbé sí. ó ní sẹ́wọ̀n ní pé àbí àwọn ọmọ sẹ́wọ̀n ni àbí àkíní kan. ó ní ọ̀nà tó yẹ kí ìjọba ó gbé gbàgẹ́lẹ́ ni wọ́n gbé gbà pé ọ̀gá ọlọ́pàá yẹn sí dáadáa. pé any source of information tí ọba wá fún security wọn kì í disclose ẹ. pé ṣùgbọ́n gbà tó dàrí yànjiyàn èyí tẹ́ ẹ jẹ́ tèmi ni mo fi láǹ fún yín báyìí. mo ní ṣé ọ wá wá sórí ètò láàárọ̀ yìí. ó ní bàbá mo ti jù bẹ́ẹ̀ lọ sà. mo ní lọ́dọ̀ ta ni ó ní bẹ́ẹ̀ bá fẹ́ rí mi anytime lẹ́ lè rí mi. ó ní àní anything tó ní í ṣe pẹ̀lú kámẹ́rà mo ní kí n rárá mọ̀ ṣáfù. wọ́n á rí i pé ọmọ yìí ó ti mọ àtú ọ̀tán yanyan. mo ní àwọn tó mú rìásà ó ní erémọdé lásán làwọn. òkìtì eléyè ṣàkọ́kọ́ níjọ́ tó lọ gba àwọn àbẹ́jì akéwàgbà góòlù lẹ̀. ilẹ̀ dáńjọ́ náà kò tí ì ní security tactics kò tí ì ní intelligent security báyìí. kódà kò rìpọ́ọ̀tù fọlọ́pàá ọkàn ní akéwàgbà góòlù ọ̀yá láago kan òru. ọ̀ ń tẹ̀lé tí wọ́n fi wọnú igbó. ó ní akéwàgbà góòlù ó dúró sàn kọ́ mọ́ òun. ó sì wọnú igbó ó sì lọ gba àwọn ọmọ yẹn láìfàdà rẹ̀. ó sì kó àwọn tó wà ń bẹ̀ ó sì bù wọ́n so ó sì kó wọn jáde. ọmọ tí ọlọ́pàá ti wá tí wọn ò rí gbà. tí gbogbo ìwé ìròyìn ilé ayé CNN gan fẹ́ gbé ńjọ́ náà. BBC Yorùbá interview akéwàgbà góòlù lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀. bọ́ọ̀ bá sọ pé Sunday fẹnuwú géètì ní fẹnuwú ìwọ lọ lé rẹ̀ kó wí bẹ́ẹ̀. alẹ́ yẹn kọ̀ǹfàmù ẹ̀ rí ọ̀rọ̀ Sunday n tó lé ń bẹ̀ jù ni wípé bẹ́ẹ̀ bá ń ta fíìrù rẹ̀ báyìí ní ìsìn tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń gùn ògùn máa ń gùn agbára máa ń gùn tó bá ń sọ̀rọ̀ wá ní bàbá Kọ́lá Olóòtú ni ó ti kú Sunday Igboho pa òbí nǹkan kan bá ṣe Sunday Igboho bàbá Kọ́lá Olóòtú ni ẹ lọ́ọ́ mú o. ó ní bàbá mi ẹni tá a bá ń bá nájà láwò á kì í wariwo ọjà ọláriwo ọjà ní gbogbo àwọn yìí. ó ṣe o ọmọ aládìíkún Sunday ọmọ Igboho ó ṣe ó kó àfọmọnìyàn ṣe àdúrà rẹ̀ ó gbà ibi ọgbàdé kò ní takú bẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nílé lọ́yọ̀ọ́ stéètì ẹ mọ̀rọ̀ yìí kẹ́ ẹ fi sọ́wọ́ òsì ẹ mọ̀ fi jẹun. bọ́ ọ bá gba olè tàbọ̀ gba àwọn tí ń gbé èèyàn tí a bá rẹ̀ǹtì ilé rẹ tí a bá mú wọn bàbá àsọwọ́ oṣù 6 lọ́gbà wọ́n wò lé rẹ ni o. ṣé tí wọ́n ti mú àwọn tí wọ́n gbé àbúrò pẹ̀ǹkẹ̀lẹ̀ wọ́n ti kí katapila bọ́ wọ́n ti wó o. ẹ mọ àwọn tẹ́ ẹ mọ̀ gbalé fún o àwọn tẹ́ ẹ mọ̀ fi ṣe rẹ̀ǹtì ilé àdúrà yan gbà. Once again olórí burúkú má ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho Fẹnugba Nation Fẹnuwu Gate tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ kó gbọ́ olórí burúkú ààrẹ arógbò gbogbo jẹ́ ọmọ ìran tí ń fa àbíyáyà sọ́dọ̀ gbogbo àwọn bloggers ń pè jáde kí wọ́n máa sọ̀rọ̀ sí Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land lóògùn ọ̀fẹ́ o bàbá kò ń ṣẹ́rù ẹ o sọ́dọ̀ tó bá fẹ́ káyé bàjẹ́ kó bá fẹ́ káyé ta ìwọ Sunday Igboho Fẹnugba Nation pé àwọn ajá bloggers yẹ pé wọ́n so kọ́ṣọ́nù wọn àti ìyá olórí burúkú olóbò pàǹpà gbogbo àwọn tó ń fún lówó lábẹ́nu gbogbo àwọn bloggers àti àwọn tí tẹ̀wọ́n kẹ́kíní pé Facebook tí wọ́n náà create lọ́tún lọ́sì tó fi ń sọ̀rọ̀ sáwọn èèyàn ìwọ nìkan náà ni ló fẹ́ ṣe security ìwọ nìkan náà ló fẹ́ gba Yorùbá Nation ìwọ nìkan náà ló fẹ́ ṣe politics ibo ló wá dúró sí gan olórí burúkú aláyébàjẹ́ abilá alálẹ́nu bíi tẹ́sìn Sunday Igboho ọmọ àdánù ọmọ òfò agbára wo ló ní ogun wo ló lè dájà sẹ́nìkan máa ń jáwádé ní ẹ̀pọ̀nyàn náà ń pè ń jọ mọ́ sẹ́nìkan dógun jà ní ìwọ nìkan náà ló máa fẹ́ kọ́ rí níbí wọ́n ló máa fẹ́ kọ́ rí ìwọ nìkan ló máa fẹ́ kọ́ rí ní Kàfàǹṣà ìwọ tí ń wọgbó lọ ẹ máa bọ́ sẹ́kùn lélẹ́kan ẹ máa sọ pé tí ń wọgbó lọ igbó orí burúkú ẹ̀ ẹ̀ padà wọgbó lọ. ẹ̀yin tèmi ẹ rí pé ògbẹ̀nù tó báyìí Yorùbá lọ̀tá Yorùbá ẹ ṣàrà arákùnrin tó ń sọ̀rọ̀ tó ń bú olóyè Sunday Igboho tó ń sọ̀rọ̀ bí èpè bí ègún sí olóyè Sunday Igboho kí ló ṣẹlẹ̀ kí ló happen òun ni wípé nígbà tí olóyè Sunday Igboho ní pé òun ṣetán láti lọ gba àwọn tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ lẹ̀ àti wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí wọ́n jí àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì gbé
olóyè Sunday Igboho ló ṣokùnfà bí wọ́n ṣe rí àwọn arákùnrin tó jí àbúrò Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì gbé yìí, òun ló ṣokùnfà bí wọ́n ṣe rí wọn mú o. nígbà tí wọ́n wádìí lọ wádìí bọ̀ wọ́n ní OPC làwọn tí ajínigbé tó gbé àbúrò Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì yìí. àwọn kan wá ti ń wò pé olóyè Sunday Igboho níṣe ló ń fìyẹn tákù Ìbà Gani Adams àbí báwo, òun ló fà á tírú arákùnrin tẹ́ ẹ rí yìí tóun náà fi jáde tó ń sọ̀rọ̀ bí èpè sí Sunday Igboho. àti wípé ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n wò pé tó bá jẹ́ pé bí Sunday Igboho ṣe máa ń jáde ní gbogbo ìgbà pé òun ṣe tán òun ṣe tán ní Ìbà Gani Adams náà ń jáde ni pé bóyá nǹkan ìbá tún yàtọ̀. àwọn èèyàn wá wò pé Ìbà Gani Adams gangan tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò wípé òun gangan ló yẹ kó máa ṣáájú ní gbogbo ìgbà pé àníṣe mi ò lè gbà wọn ò lè pa ìran mi run lójú mi, kí ni mo joyè fún. ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ká wá tó wo fídíò náà ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí YouTube channel wa, ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ọwọ́ yín tẹ fi ń tẹ ẹ ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n ẹ ní fi gbé ọmọ sí o. wọ́n ní àlọ́ lámìlámì láàrin nìkan rábọ̀ yẹn ó padà wọgbó lọ náà yẹn gbogbo yẹn lọ. wọ́n sọ pé kí irú akéèké tó dálẹ̀ wọ́n sọ pé kí OPC sọ pé kẹ́ máa lọ wọgbó náà ẹ wọgbó lọ ṣùgbọ́n sọ fún ìgbà tó bá ti dé tó máa ti gbé ẹgbàgbó kúrò lórí ẹ kó máa wọgbó lọ nígbà prúfà kò ní dá fún ẹ Sunday Igboho ó ṣe ti wọgbó lọ láti jọ ìṣẹ̀kó tún gba ìdúrà prúfà ó ṣe ti wọgbó lọ ó ti sọ pé àwọn bàbá yín àwọn ọba àwọn lọ́ba tó sọ pé fẹ́yìn pọ̀npa ṣẹ́rí àwọn àgbà ń gbà mí I'm not sorry to say this àwọn àgbà mí ń gbà mí wọ́n kàn máa ń dàgbà ni wọn kì í danú institution táwa dẹ̀ represent àwọn onígbà kílẹ̀ Yorùbá bàjẹ́ nítorí olórí burúkú ni tiẹ̀ ọmọ fìyàwó ni ọmọ scammer ní Ìgbòho náà jàgbà ní ẹ̀ náà ọmọ gáì ní ẹ̀ náà olórí burúkú abilala lẹ́nu gáì ní ẹ̀ náà gáì máa ní ẹ̀ ìwọ nìkan náà ni kò síbi tó wọ̀ inú àgbẹ̀kọ́ yẹ bó ṣe wọ̀ tó bàjẹ́ nìyẹn owó ní Yorùbá nation nígbà táwọn tí Yorùbá nation bẹ́ẹ̀ ta ló mọ̀ yálà ìyá ẹ̀ rí bẹ́ẹ̀ àwọn tó bá mọ̀ mí ní Yorùbá nílẹ̀ pẹ̀pẹ̀ kan tó bí bàbá kí tó lè gbọ́n ta ló mọ̀ bàbá kí tó lè gbọ́n rí bàbá pòmí ẹ̀ bàbá dànù ó ti tó tàìmù tàbí ànímọ̀ dákẹ́ fúnra wọn àwọn àgbàyà kan tó náà bàbá kí tó yàgbẹ́ ẹni tó bá kún fọ̀ mí ẹ jáde fún mi kẹwàá bá mi àbí kẹrin lọ́nà kẹwèlé mi tẹ bá lọ pé kò ní yẹ mí àti bàbá kí tó yà àti gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹtí kò ní yẹ ta ló mọ̀ gbogbo yín rí nígbà tó dá Yorùbá nation ta ló mọ̀ yín rí àti bàbá kí tó yọ lórí burúkú yẹn ta ló mọ̀ yín rí torí àwọn àlàgán bàbá kí tó yẹ wà nínú àwọn àgbà tí mo sọ tí àgbà tí ò dánú àwọn àgbàyà àwọn àgbà òṣì àti wo lórí burúkú Sunday Igboho tó sọ pé wọ́n ń pè gbọ̀n orí burúkú wo ló ń pè Sàkámàjẹ ibi tí wàá ìbá ti ń dún àgbà sórí ṣáàjà mọ̀ ní èmi ó mọ̀ mí dáadáa tó bá sọ pé ó mọ̀ mí lórí burúkú Igboho ẹ irọ́ ló ń pa ó mọ̀ mí bó bá dé mọ̀ mí àwọn tó mọ̀ mí wọ́n súnmọ́ ẹbí sọ́run kò ní jẹ́ gbogbo ẹgbẹ́ ṣe bóyá ṣe orí burúkú tó ṣe náà ni tó fi wó Yorùbá nation yẹn tó scam gbogbo àwọn èèyàn labroad báyìí ló sọ pé fẹ́ bàbá Tinubu náà tó ń romance yẹn sìn because of party politics ṣọwọ́ sọ pé ó máa pa bàbá Tinubu gbà yẹn wàá yìnbọn sí lẹ́yìn ìwọ nìkan náà lálágbára tó ìwọ nìkan náà lálágbára sórí ní OPC ẹgbẹ̀rún alágbára bẹ́ẹ̀ ní OPC tó yẹ kó wọ́n gbé ẹ̀mí gbàgbéṣẹ́ ẹni òṣèlú tó rò pé tó ń ṣàdúgbò kankan tàbí oṣù ọmọ ṣé ògbà ní OPC kọjá olórí burúkú rẹ̀ ṣé ògbà institution ní OPC kọjá òmò àwọn alágbára tó wà ní OPC tó máa ra ipa jẹ ayé máa bẹ́sikẹ́ ni Sunday Igboho ayé máa bẹ́sikẹ́ ni tó ní padà rúlà bó ṣe wà yẹn bá láàárọ̀ bá sọ kó da fún ẹ alálẹ́ òní jẹ́ kó da fún ẹ kí ló ń ṣe ẹ òní nǹkan àwọn blogger síta wọ́n máa sọ̀rọ̀ sí ààrẹ ẹni àwọn tani ẹ̀ náà kí ló ń ṣe ẹ̀ náà fún ẹ̀ ń brain náà Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ló kàn fẹ́ bàbá is a beacon of hope in Yorùbá land as of now ẹni tó bá gbà kó gbà ẹni tí ó bá gbà kó ẹ lọ kúdà ní ẹ lọ sọmọ transformer ẹ bọ́ sí tọ́ orí tọ́ mi lámì kẹ lọ kó sódò náà gbogbo ìtẹ̀lẹ̀ ń bí ní Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá ẹ máa jẹun lẹ́ẹ̀ máa lọ ṣọwọ́n sọ́sà ni inú abímọ kún kìkan kì í dùn inú yóò ní dùn dálẹ̀ èwo ló ṣe èwo ni wèrè gbogbo ẹni tẹ́ bá ti mọ̀ for the past 5 years ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ti ń bèrè fún partnership ọmọ bá yẹn máa flush àwọn terrorists ẹ tiẹ̀ fún wa ní ó kàn sọ pé 6 months ẹ máa fún 6 months ẹ fún 3 months kẹ partner pẹ̀lú àwọn security agencies that's what this warrior is saying this generalism of Yorùbá land is saying ẹ fún ní green light ẹ fún wọn green light wá jẹ́ káwọn rí fraf I don't blame mi ò blame Igboho náà pẹ̀lú àwọn kìnìún náà ibi tó wọn ti máa ń jẹun yẹn wọn máa ń rógo èèyàn wọn máa ń bọ̀ ògùn jẹ láti jẹ wọn máa ń tẹ ògo èèyàn wọn máa ń gba glory oní glory ṣèbó tí ń ṣe fáwọn police force nísìn ó sọ pé òun ló lọ rescue àwọn ọmọ Pẹ̀nkẹ́lẹ́ Adélábù àwọn àbúrò àtàwọn ọmọ ẹ̀ ṣèbó sọ pé òun ló lọ rescue wọn nígbà tó tún máa yá wọ́n ní pé òun ló fún wọn ní information bó ṣe máa ń ṣe nìyẹn tactics nìyẹn olórí burúkú gbogbo ilé tó gbé kámẹ́rà wọnú ní òkè ògùn gbà yẹn ṣe báwọn OPC ti lọ ṣiṣẹ́ tán wọ́n ti apprehend àwọn terrorist tán ni wọ́n ti àti àwọn arms tán wọ́n ti kọ fún àwọn ọlọ́pàá ti hand over fáwọn ọlọ́pàá ó di dọ́kejì ó gbé kámẹ́rà lọ síbẹ̀ ó ṣe máa ń gbòkò yàn nìyẹn àwọn olórí burúkú tán wà ní àwọn tí ò mọ̀ tẹ́lẹ̀ dákan mọ́ sórí gbogbo ilé tó ń ṣe yẹn sórí àwọn bloggers tó kó sódì tó kó síta tí wọ́n máa submit táwọn náà máa submit tí wọ́n kàn ṣàfẹ́ máa fi train ó máa continue yọ jẹ́ kó rí ẹgbẹ́ Sunday Igboho sórí gbogbo ilé tó dáwọlé tó tún bẹ̀rẹ̀ sí máa fẹ́ máa fa wàhálà ó ní jẹ́yàn mọ́ sórí gbogbo ayé
ìbọn sí olùpọ̀nù rẹ̀ aláyé rẹ̀ Sunday Igboho olórí burúkú abilala lẹ́nu ọmọ ìrankíran ọmọ àlè ilẹ̀ Yorùbá kí ló lè máa sọ̀rọ̀ sí ọ ní kó máa pa òní ó máa pa láàfin ṣé ẹ mọ̀ olórí burúkú ní gbogbo ẹni tẹ́ ń gba bọ̀bọ̀ ìnáwó ṣé ẹ mọ̀ pé most of àwọn news tàbá ń gbọ́ ní orí social media inú 10% about 8% inú ẹni fake most especially kò sí nǹkan tó bá ti jáde níbi ọ̀dọ̀ Sunday Igboho Sunday Igboho Sunday fẹnugba nation fẹnu Wugate fẹnu dáràn the guy is a blunder is a nuisance wèrè ní bọ̀bọ̀ ní Sunday Igboho yẹn náà ẹranko ní ìkejì ajá. mo ní ẹkú dédé wòyí ẹkú àtàárọ̀ ẹkú kókó jàǹjàǹ kó bá lè dá kókó dára lórí ikọ̀ Ọlọ́run ọmọ ogun Jésù àwa pẹ̀lú yín Allah àwa pẹ̀lú yín Ọ̀rúnmìlà àwa pẹ̀lú yín Ifá àwa pẹ̀lú yín gbogbo ń tẹ́ gbàgbọ́ nínú àwa pẹ̀lú yín pátápátá adára fún wa Christian ti wà lẹ́yìn ojú ní òjẹ́ kí n parí program yẹn lẹ́ẹ̀kan ni mo wá dé mo kí gbogbo ojúlówó ọmọ kóòtù òjì rẹ̀ káàkiri gbogbo àgbáyé ojú òní tiwa mo lógun Fúlàní òní borí wa láṣẹ Olódùmarè ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí mo ní ìyá mi kan pè mí ìyá yẹn bẹ̀rẹ̀ sí ń ké àgbàlagbà ní màmá yìí mo ṣe ń gbóhùn wọn yẹn kì í ṣe tìjà àjọ ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa ni ṣẹ́gbọ́ mi ìwà Èkìtì àtòǹdó ni téèyàn kan ní wọn bá ṣe tí ò dáta bá ń bá wí òun náà ò ní fẹ́ gbà ṣẹ́gbọ́ mi kì í ṣe tìjà kì í dẹ̀ ṣe ti lára a kàn fẹ́ kí ìyàtọ̀ mọ̀ náà ni ká lè tètè débi tá à ń lọ dẹ́dẹ́dẹ́dẹ́ tójú wa ń rí kó bá lè tètè dópin la fi jáde mo fi sọ̀rọ̀ ẹ̀ inú mi dẹ̀ ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí pé mi pé bàbá Èkìtì àwọn ti mọ ìyàtọ̀ láàrin ìlú ẹkùn ṣẹ́gbọ́ mi àwọn ti mọ̀ pé ìlú ẹkùn bó ṣe jẹ́ lélẹ́yìí bó ṣe jẹ́ lóye á dára fún wa ojú òní tiwa mo ní mo ka ìwé kan lórí social media láìpẹ́ tí Gumi sọ wípé kò sẹ́nikẹ́ni tó lè disturb òun tàbí tó lè dáhùn dúró kó má rìn anywhere ní ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́ máa pé gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tèkó ní Ògùn ní Ọ̀yọ́ ní Ọ̀ṣun ní Oǹdó tó fi dé Èkìtì gbogbo ẹ̀yà àbí tí Yorùbá bá wà ní Kogi àti Kwara àwọn Fúlàní ọlọ́kadà ẹja stop wọn o tẹ́ gbọ́ mi ẹ̀yin gómìnà wa á bẹ́tà kẹ́ ẹ ṣòfin kẹ́ ẹ banned the Fúlàní ọ̀kadà rider in Yorùbá land ọ̀nà kan lára ọ̀nà tàbí lè dẹ́kun iṣẹ́ ibi tí wọ́n ṣe ní ilẹ̀ Yorùbá ni o èmi tí mò ń sọ̀rọ̀ ó yé mi ò dẹ̀ ní sọ́jú bẹ́ẹ̀ lọ torí ẹ̀yin àgbà ní kí ẹni kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn it is better for all the Yorùbá governors to ban the Okada rider in Yorùbá land not Yorùbá ọ̀kadà àwọn Fúlàní ní Adó Èkìtì tí mo wà yìí tó fi dé Ìfàkì tó fi dé Ìkẹ́rẹ́ àwọn Fúlàní ọlọ́kadà yẹn ló pọ̀ jù bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi ń mọ ọ̀nà ní àti ń pariwo ẹ̀ tipẹ́ wọ́n fi ń mọ ọ̀nà pé tẹ́ bá gba wájú yọ wọ́n á mọ ibi tá máa gbà yọlé wọ́n máa gbà jáde lẹ́yìn so tí ó bá jẹ́ pé lóòótọ́ làwọn gómìnà wa ni wọ́n rẹ́dì láti secure Yorùbá land ẹgbẹ́dọ̀ òṣòfin tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ́ẹ̀fẹ́ kí wọ́n máa jí àwọn ènìyàn gbé mọ́ lára àwọn ìròyìn tí a gbọ́ tó bá ti wọnú igbó ọ̀kadà yẹn náà máa ń ló rọrùn fún wọn láti rìn nínú igbó so àwọn tó ti wà láàrin wa tàbí pé ọlọ́kadà ni wọ́n gbogbo ọ̀nà odò ọ̀nà oko àlọ́sùn kì í ṣe oko àlọ́dé ló máa ń wà létílé àwọn oko àlọ́sùn ibẹ̀ náà máa ń gbà ọ̀kadà dẹ̀ ń gbà mí pa dáadáa so wọ́n ti mọ gbogbo ọ̀nà tá a lè gbà it is better for our government to ban the Fulani ọ̀kadà rider in Yorùbá land kó bá lè rọ̀ wá lọ́rùn ni màmá mi àwẹ̀lé adáàbòyìn ojú òní tì yín ẹ jẹ́ wọn ọmọ ẹ̀ níjẹ́ nínú ìnira láṣẹ Olódùmarè òkìbọ̀rà mi Harim Àtẹlùwàbí Dayọ̀ Ọlọ́run tóbi Kẹ́hìndé Babátúndé gbogbo yín pápátá ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí ìran àgbàrá yìí fòkòtò ire yìí ò ní fòye ru ó tí mo wá fún kì í ṣe tó pọ̀ káàkà ṣàlàyé ọ̀rọ̀ yéra wa náà ni Yorùbá wípé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn làádẹ́ẹ̀dẹ́ tẹ́nìyàn bá dẹ̀ ti lọ́kọ́lé àwọn bàbá wa jọ̀wọ́n àwọn ní irú ẹni bẹ́ẹ̀ kì í fọwọ́ kómi tí ènìyàn bá ti rí ojú àwọn bàbá wa náà ló tún sọ wípé kì í wá ìrojú kiri àti wá rí ojú kàmọ́ Samuel yàwé kan prophet Rafiu Adélafóyín àti wá rí ojú kò yẹ ká tún máa wá ìrojú kiri náà àjọṣepọ̀ gbogbo wa ni kì í ṣiṣẹ́ olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nìkan iṣẹ́ gbogbo wa ni torí ohun tó dé yìí kì í ṣe Ọ̀yọ́ nìkan ló wà kì í ṣe Èkìtì nìkan ló wà ó ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Ọládàpọ̀ Adélafóyín Julius Ọládòkun èmi náà sàlùtì yín God bless you all. ó ti di iṣẹ́ gbogbo wa ọ̀rọ̀ wa ti di ojúlọ alákànfin mi sọ́rí lákọ̀ọ́kọ́ gbogbo àwa tí òkè tàbí tí àpáta bá wà ní ìlú wa tí àpáta bá wà ní state wa for example Ọ̀yọ́ state àwọn ibìkan wà ní òkè Ògùn tí àpáta wà ń bẹ Èkìtì state Ondo state Ogun state Ọ̀ṣun àwọn ibìkan náà wà tí òkè ńlá wà ń bẹ ẹ jẹ́ ká máa kóra wa ní méjì mẹ́wàá mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án ogún ká máa gorí òkè yẹn lọ ibẹ̀ náà ń sápamọ́ sí mi ò tún ní sọ jù bẹ́ẹ̀ lọ ó yé mi náà torí ẹ̀yin àgbà ní pé kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn kí mọ́ tuṣu dẹ́sàlẹ̀ kòkò ṣùgbọ́n òkè lórí àpáta yẹ kéèyàn méjì mẹ́ta má dẹ̀ lọ́bẹ̀ ká pọ̀ ká kóra wa ká wọlé àpáta yẹ fẹ́fẹ́fẹ́ ọ̀nà òní wọlé tọ̀ wá mo tún sọ lẹ́ẹ̀kan sí all the Yorùbá's governors àtẹ̀yìn senator àtẹ̀yìn rep all their house of assembly this is time
for ban the Fulani Al-Qaeda rider in Yoruba land. Tó bá jẹ́ pé lóòótọ́, you are the chief security of the state. Yorùbá dára bó wa kò ní bàjẹ́ o. Ìrù ẹkùn dé. Ìdààmú fún gbogbo Fúlàní ilẹ̀ Yorùbá. Ìrù ẹkùn dé. Fún gbogbo àwọn tó ń yọ àwọn àgbẹ̀ wa lẹ́nu tó ní ìran Yorùbá ò ní ní ìsinmi. Mo wá láti wá sọ fún gbogbo wa pápátá, state mi gbogbo ẹni mo ti ṣe sí bíbá yìí. Èmi ọmọ dárúkọ àwọn commander state kọ̀ọ̀kan, and I want every one of us to kẹ́ mú pẹ́ẹ́nì yín, ẹ pè wọ́n, ẹ jẹ́ àjọ ṣe. Let us join together with Olóyè Chief Sunday Igboho Oòṣà and Ìrù Ẹkùn to flush them out of our land. Èyí yàtọ̀ sí OPC o, ọmọ ogun 5 million o, tí wọ́n mú lára wọn páwọn náà kidnap èèyàn ní Ọ̀yọ́. Àbẹ́ ẹ̀ gbọ́, not allegation, n ta gbọ́ ni o. Pé lára àwọn ọmọ tó kidnap àbúrò Pẹ̀kẹ́lẹ́mẹ́sì, àwọn OPC ni. Ìrù Ẹkùn did not have time for that. Inú reserve wa na àwọn aláṣẹ Ìrù Ẹkùn pẹ́ flush. Let me start from Kwara State. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Kwara State gómìnà. Commander tẹ́ máa pè ní ọ̀dọ̀ yín. If you have interest to save your father's land, láti join Ìrù Ẹkùn. Ṣé ń gbọ́? Láti ṣe kíni? Láti join Ìrù Ẹkùn. 080 65 52 45 3 23. Màá tún pè lẹ́ẹ̀kan sí. Commander Kwara State. 080 65 52 45 23. 080 65 52 45 23. That is Kwara State. Ẹ̀yin tọ̀yọ́. If you have interest, ó mọ̀ pé ọmọ ọkọ ní ẹ pé òfin kí ilé bàbá ẹ̀ ó dilé onílé. Pé ohun tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́, ó tún pẹ́ kó repeat ara ẹ̀ mọ́. Nọ́mbà àwọn tẹ́ máa kéré. 081 68 24 25 23. Ṣé kí pè lẹ́ẹ̀kan sí? 081 68 24 25 23. Second number is 080 84 54 9065. Lẹ́ẹ̀kan sí, second number àtọ̀yọ́ is 080 84 54 90 65. Ẹ̀yin tèmi ní Kogi ní Okun, ní Kogi ní Okun. Commander Ìrù Ẹkùn tẹ́ máa pè. If you have interest pé ijó wa àjọjó, àwẹ̀ wa àjọgbà, Ìrù Ẹkùn belong to all of us. We want to use it to flush all this enemy out of our land. Kogi State Command is 081 61 10 9331. Is 081 61 10 9331. Keep it like us. Is 081 61 10 93 31. Second number ní Kogi is 080 5 mẹ́ta 6 àti òdo àti 9 àti 8 méjì is 080 55 56 09 88. That is Kogi for you. The Lagos State, Èkó arómísà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìlú ọgbọ́n, Èkó wẹ̀ngẹ̀lẹ̀. Number Lagos State Command for Ìrù Ẹkùn is 070 15 34 66 66. Kí n tún pè is 070 15 34 66 66. Lẹ́ẹ̀kan sí is 070 15 34 66 66. Second number is 090 75 55 05 54. Ẹ má bá mi tẹ̀lé o. Ogun State Command for Ìrù Ẹkùn. If you have interest, tó bá jẹ́ pé ojúlówó ọmọ Yorùbá tí n tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa tí ò tẹ́ yín lọ́rùn pé we must secure our land. Ogun State Command is 080 55 83 51 14. Lẹ́ẹ̀kan sí 080 55 83 30. Sorry, 080 55 83 51 14. Second number is 080 38 54 83 51. Lẹ́ẹ̀kan sí 080 38 54 83 51. Ondo ẹ̀gí ẹ̀yin ọmọ tó Ondo ẹ̀mú gègé àti tákàndá kẹ́kọ̀ọ́ nọ́mbà yìí lẹ̀ ojú wa ò ní rí bí láṣẹ Olódùmarè. 080 35 15 93 57. Lẹ́ẹ̀kan sí 080 35 15 93
57. Second number is 081 27 34 14 24. Lẹ́ẹ̀kan sí 081 27 34 14 24. Third number little donor ni mo iwa is 090 76 22 43 18. Lẹ́ẹ̀kan sí is 090 76 22 43 18. Èkìtì kété kí ayé ti ṣe yìí sí o. Èkìtì kété Èkìtì parapọ̀. Èkìtì kété kí ayé ti ṣe yìí sí o. Èkìtì kété. Àwa tèkìtì. This is our number. The number of our command, Irueko command in Ekiti State is 080 6301 7390. Lẹ́ẹ̀kan sí is 080 6301 7390. The second number is 080 62 14 33 32. Lẹ́ẹ̀kan sí is 080 62 14 33 32. That is Ekiti State. Go to Osun State. Osun State command is 070 31 30 40 14. Lẹ́ẹ̀kan sí is 070 31 30 40 14. The second number is 070 62 65 09 35. Is 070 62 65 09 35. Àwọn ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ lẹ́tí gbọ́ yẹ Kwara State ní àtìrí nọ́mbà wọn. Ẹ jẹ́ àjọ ṣe kájọ gbárùkù tí ọmọ Adéyẹmọ tọ́lọ́run máa gbé kalẹ̀ tó dẹ̀ sọ̀rọ̀ láti volunteer rẹ̀ to flush our forest. Torí àwọn tó ń lérí mọ́ wa ìwọ̀n padà lẹ́yìn wa. Ìlú kówókówó ni wọ́n ń lù ṣùgbọ́n kọ́lọ́run ọba mi ọba òkè kó má jẹ́ ọdún agbẹ́dọ̀jọ́ ṣe ni. Ìrù ẹkùn is for all of us. Ìrù ẹkùn belong to the Yoruba people. Ìrù ẹkùn ready to serve the Yoruba people. Ìrù ẹkùn ready to flush enemy out of our forest, out of our land. Bẹ́ẹ̀nìyàn bá ń ṣe ìlara ọmọ Adéyẹmọ onítọ̀ kan máa sáré kú ni. Torí ẹni tọ́lọ́run ọba mi yàn lọ́lọ́run ọba mi pè, ẹni tọ́lọ́run ọba mi pè lọ́lọ́run ọba mi ṣe lógo. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ẹ̀jẹ̀ àjọ dìde kájọ ṣe. Join Ìrù ẹkùn today. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà o, àjòjì ọwọ́ kò gbẹ́rù dórí. Kábà lè fọ ilẹ̀ wa mọ́, kábà lè fọ oko wa mọ́, kábà lè fọ igbó wa mọ́, káwa náà bá lè rìn bí èèyàn. Can you imagine? The Gumi said kò sẹ́ni tó lè lé òní ilẹ̀ Yorùbá, kò sẹ́ni tó lè sọ pé kó má rìn bó ṣe wù ní ilẹ̀ Yorùbá. Àwọn àfa olórí burúkú, àwọn àfa òfò kan, àwọn àfa ọmọ àlè, àwọn àfa tó jẹ́ pé ọmọ Fúlàní ni wọ́n. Tí bàbá wọn tẹ̀dó sílẹ̀ Yorùbá tó bá ń kílèmù ilẹ̀ Yorùbá ní wọ́n ń dà wá láàmú lẹ́ni tó fẹ́ dá ìjà ìsìn lẹ̀ ẹgbọ́n náà. In the history of Yorùbá ṣe gbọ́ pé Yorùbá jà ìjà ìsìn rí wọ́n ti fẹ́ sọ ilé ìdí ìjà ìsìn mọ́ wa lọ́wọ́ ṣe gbọ́ mi wọ́n ti fẹ́ sọ ìdí ìjà ìsìn orí ọ̀fẹ́ tí àwọn ọ̀tá yẹ fi ń lórí ọ̀fẹ́ àti wọlé nìyẹn. Ẹ jẹ́ ká jọ dìde o tó bá ní gbégbé tó o bá bá wọn gbé wọn á gbé sẹ́yìn kù léyìn ìgbà tá ti ń gbóòórùn àwọn kinní látijọ́ yìí tá a ti ń pariwo táwọn bàbá wa sọ pé kò lè dọ́dọ̀ wa tí àwa dẹ̀ mọ̀ pé wọ́n ń la ọ̀nà bọ̀ lọ́dọ̀ wa ni torí ọ̀dọ̀ wa gangan ní tájẹ̀tì wọn ó ti dọ́dọ̀ wa náà nígbà tó yẹ ká fẹ́ lẹ̀ kébò sí àwọn bàbá wa ò bá wájú ó ti wá di pé wọ́n ń gbowó wọ́n ń gbọmọ wọ́n ń gbẹ̀mí ní ilẹ̀ Yorùbá lẹ́ni ẹ̀gbọ́n náà tọ́lọ́run bàbá fún wa ní sẹ́lẹ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kí làwa ìbá máa wí lẹ́ni tí májàsọ́lá ọba wa dìde kí làwa ìbá máa wí lẹ́ni so that is why you must embrace Ìrù ẹkùn mo tún sọ Ìrù ẹkùn yàtọ̀ Ìrù ẹkùn belong to all of us iṣẹ́ Ìrù ẹkùn kò sí ní ìgboro iṣẹ́ Ìrù ẹkùn inú fọ́rẹ́sì wa ló wà ṣe é rí tó yàtọ̀ síra wọn àwọn tó ń pè pé ìlara ni kí ni mo fẹ́ lára fún ọ̀rọ̀ ilé tí kò lọ́rọ̀ ìlara ọ̀rọ̀ ilé tí kò lọ́rọ̀ pé à ń wówó ṣe gbọ́ mi tẹ́nìyàn bá ń wá owó tó ń wá owó tí ọ̀tá dé tọ́pa orítọ̀ nǹkan ṣé ó máa rójú láyè náà owó no àwọn ọ̀tá ti yí ìran Yorùbá ká agbẹ́dọ̀ gbójú ìjà tẹ̀lé wọn lẹ́yìn ó dẹ̀ ti pẹ́ tí mo ti ń pariwo tí mò ń sí ọmọ Yorùbá níbẹ̀rẹ̀ ìpàkọ́ wípé ilẹ̀ Yorùbá tutù jù ààrò tó bá tutù lédìyẹ máa ń sàbá sí pé ààrò tó bá tutù ewúrẹ́ a máa ń subẹ̀ mọ́jú ẹjẹ́ àjọ kíyè sára kájọ ṣe ṣẹ́gbọ́n mi òun lẹ́ fi rí wọn anybody tó bá ti jáde síta tó ń tako Ìrù ẹkùn ẹ ti mọ̀ pé ọ̀tá wa ni ẹ bá wá díẹ̀ dáadáa àti Bongu àti Senegal àti Burkina Faso ní ẹ̀ràn bàbá wọn ti tẹ̀dó they are not a Yorùbás tọ́bàjọ́ ọmọ Yorùbá ni wọn ò ní fẹ́ kí ilẹ̀ Yorùbá wó n tí mo sọ yé yín and even say that we have a leader I can say today somebody like Mufti Iwo Waziri Iwo ó ti yẹ kó wà nínú kọ́tọ́ ẹ̀wọ̀n they are threatening the peace of the Yorùbá land wọn fẹ́ àlàáfíà fún ìran Yorùbá ẹni tó ń jà ní Pakistan àti Israeli ìjà tó lọ kọ́ ọmọ ogun jọ tó láwọn fẹ́ jíjà ìsìn but kò rí Fúlàní tí pa ọmọ Yorùbá bí ẹni pẹ́ náà Sunday Igboho lórí gẹ́gẹ́ bí ọ̀tá lórí ẹni tó máa ṣe orí burúkú tó ní tó ń bá ní tàbá ó máa ké tàbá tí àdá nílẹ̀ Yorùbá mi báyìí tàbá tí àdá yẹn máa di back to sender sí ẹni
so it is better for us àwa tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá àwọn kan wà tó ti sọ̀rọ̀ àwọn dára wa tá a máa flush out of our land pé they had not been ẹni tá a bá ti béèrè pé kí níbo ni bàbá yẹn ti tó ní Senegal ní bàbá òun ti ń bọ̀ o tó fi gúnlẹ̀ sí Ọ̀yọ́ kó tó wá sí Ìbàdàn wá sí Ọ̀ṣun wá sí Ìwó gbogbo wọn a máa lé wọn padà síbi tí bàbá tó ti bọ̀ bẹ́ẹ̀ padà sílé bàbá yín ẹ má balẹ̀ bàbá títí wa jẹ́ so it is better for us to join ìlú ẹkùn náà ẹ̀yin ọ̀dọ́ àwọn àgbájọ wọn ni wọ́n ní ọ̀dọ́ ìlú òun lágbára ìlú ọ̀dọ́ ìlú òun ní agbára ìlú if we ọ̀dọ́ today fail to secure our father's land bóyá ní ìṣèlú fún ọmọ wa lọ́jọ́ ọ̀la it is better we must not fail àgbẹ̀dọ̀ ní ìjákulẹ̀ ẹ̀jẹ̀ bí ilé ìbéèrè kan I did not support anybody ṣé ara kan dá lọ́dọ̀ wa yìí ṣé náà dá lọ́dọ̀ Ìgbò nígbà tí wọ́n wá tí bò ń gbójú ìjà kọ wọn tí bò ń fèsì wọn ṣé mo kò mọ̀ ṣe ń sáko lọ́dọ̀ Ìgbò náà sásọ̀dọ̀ wa ń bíbáyìí it is better for us now operation fire for fire let us join ìrù ẹkùn mo tútù sọ ọ̀fẹ́ ló bá dé o àwọn aláṣẹ wa àwọn ọ̀gá ọ̀fẹ́ ló bá dé o wọn àta fọ́ọ̀mù o wọn àdẹ̀ béèrè owó mọ́tò ṣe gbọ́ mi kì í ṣe tìjà ohun tọ́pọ̀lọpọ̀ ń bí mi léèrè nìyẹn they did not ask for owó mọ́tò ṣe gbọ́ mi mo dẹ̀ ti sọ́nà ọ̀rọ̀ mi tí bàbá Èkìtì bá béèrè pé ẹ wá gbàgbá gbogbo bàbá àṣàsùn mo fẹ́ jẹun ni ọ̀fẹ́ ló bá dé let us join we want to use it to flush enemy out of our land adara fún ọdún òní tiwa remain blessed. Leader as of today, Professor Banji Akintoye is going to give us an address. He's going to address the whole world on the steps that Yoruba have decided to take on this matter because it cannot be allowed to continue. We are going to meet meetings, but decisively. So, our father, Professor Banji Akintoye, now will address the nation and the whole world at large on the decisions of the Yoruba leadership. Thank you. This is an address to call upon the Yoruba people to wake up and defend themselves and defend their homeland. It is also an address to inform the whole of Nigeria that the day has come when Yoruba people will rise up to defend themselves. They all know what has been happening. They all know that our people have been killed, our women have been raped, tens of thousands of our people have been kidnapped, and so on. They all know that. And this is an address to inform the whole world. We Yoruba live in a large homeland in the Nigerian southwest. We've never created problem for any other group in Nigeria. We have been a land of hospitality to strangers from Nigeria and from any other part of the world. We have been a peaceful people. But since about 2009, we've been experiencing increasingly virulent attacks upon our nation by our Fulani compatriots from the north. They are citizens of Nigeria. They live in the Hausa homeland in the northwest. And somehow something has gotten hold of them to make them desire to overcome, conquer, destroy, break all the other peoples of Nigeria. And they have been coming to our land, creating trouble for our people, killing our farmers on their farms, destroying food barns, destroying hamlets and villages, kidnapping large numbers of people and demanding and extorting ransom, and so on. Being part of Nigeria does not put upon us the duty of accepting to live like this. And so we have decided, our leaders, our deputy leader in the homeland, our deputy leader in the diaspora, and their supporters and their assistants, various assistants, have put together a program that they have given the befitting name, Kajodasi, let everybody contribute. We are not declaring war. We are not that kind of people. I am not calling my Yoruba people to arms. I'm calling them to self-defense. I am telling them, if we allow this to continue, our Yoruba nation will perish. In the history of the world, whenever a barbarian people attack a civilized people, and the civilized people are enjoying their civilization and doing nothing about it, the civilized nation usually perishes. We Yoruba are not going to perish. This is modern times. We command the means to defend our land. And so that's what we are doing now today. After deep and serious consultations with other Yoruba leaders, opinion leaders, our Obas and grassroots citizens, we, the undersigned, with all sense of responsibility,
now made this proclamation of a call to self-defense as a response to the acts of war perpetrated against the Yoruba nation. 1. All Yoruba people with democratic resident and indigenous to the 10 Yoruba majority states of Lagos, Ekiti, Ondo, Oyo, Ogun, Osun, and Kwara, and the Yoruba minority states of Kogi, Edo, and Delta are solemnly called upon to organize their communities and immediately arm themselves with any form of protection they can muster. Be it guns, machetes, Yoruba traditional power, etc., to confront the enemy in a deliberate and organized fashion as only the Yoruba can. There are 160 Yoruba local governments in Nigeria, with 1,885 wards and 2,779 hamlets, villages, small towns, large towns, and cities. All were reorganized into defensible settlements with our youths as vanguards that must rise to the defense of Yoruba civilization, which is currently under a very serious existential threat. As a doctrine of necessity to preserve our ancient Yoruba civilization from sliding into extinction due to the activities of our detractors and enemies, the following actions are advised and mandated to be taken immediately by each community. A. No straggler, gatherer, or beggar is allowed on the roads, on the streets of our towns and cities, inner suburbs, villages, and hamlets. No bela, no straggler, no gatherer. Gbogbo ìjọba jẹ́ vigilante bẹ́ẹ̀, gbogbo ìjọba jẹ́ APC, gbogbo ìjọba jẹ́ ìdánwò, gbogbo ìjọba jẹ́ UN, gbogbo ìjọba jẹ́ OPC 1, OPC 2, OPC 3. Stop them. Stop them. Àfẹ́lẹ́ all Yoruba, all non-Yoruba, àwọn tó bá tẹ̀sí Yoruba, non-indigenous, visitors, and strangers in Yoruba land are advised to stay within their confines and locations of vacating back on Yoruba land completely during this period. There will be traditional purifications and invocations to purify the land. We are purifying our cities, our towns, our villages, our forests. There will be traditional purifications and invocations to purify the land. This will be performed by Yoruba traditional rulers, chiefs, and priests in all the 2,779 communities of Yoruba land. Any defiant is warned of dire consequences if this advisory is disobeyed. No open cattle grazing will be permitted in any part of Yoruba land from this day henceforth. These cattle grazings are used as covers for the Fulani to perpetrate their nefarious activities in our cities, in our towns and villages. Any stray cow or cow seen will be impounded or shot at sight. The Fulani terrorists in all our bushes, forests, and game reserves must vacate immediately. Over to this, we have mandate our gallant Yoruba defenders, namely OPC, Iweku, Iweron, Adekoya, Idangbe, and Omoteku, to enter the forest to immediately flush them out since the police and the military have failed to do so for over 15 years. All stores, warehouses of non-Yoruba in Yoruba land must be opened up. Any Atabani warehouse, see, and we don't stores, see, we will go down and open them up, otherwise I can do it to our land. They must be opened up, either willingly or by force, and search for dangerous devices and weapons of destruction that we know that they have. All trailers and other large goods vehicles entering or leaving any part of Yoruba land must be forced to stop for a thorough search for weapons, hidden terrorists, and kidnapped victims. These vehicles are a major part of the nefarious range of crime endangering our people. All large gatherings of foreigners, but that's a real weapon, who hold together without a defined purpose anywhere in Yoruba land communities, must be surrounded, vetted, dispersed, and sent back to where they came from. Àwọn kẹ̀kẹ́ lè tàwa lè láǹfẹ̀ yìí, ká máa tàwọn ọ̀jẹ̀ rárá. Our elementary, primary, and secondary schools must be fully guarded by our armed vigilantes and cadre operatives anytime and anywhere schools are in session. We shall never be intimidated to close up our educational system because of terrorists. This is their intention. We must never allow that to happen. As from June 12, no motorcycle or Okada or tricycle rider of northern extraction
shall be allowed to operate anywhere on the route of Yoruba land. Anyone who disobeys this directive will have effectively. Celebrated gatherings like night parties, night vigils are advised to be either cancelled or suspended. So we advise that you either cancel or suspend for now while we start this operation. The first means that we have to defend our land is educated young men and women. Since the 1950s, every Yoruba child has been sent to school, and so there is no Yoruba person who is not at least a little educated. We are calling upon you in your towns, your communities, your villages. Get together, organize yourself into a defense group to defend your village, to defend your community, to defend your town, to defend your city. That is what we are doing now. Don't wait for the army to come and defend you. Defend yourself, defend your villages, defend your community. We thank these gentlemen for their candor. That's been candid. They are telling us the truth. Nigeria is a very large country. If we are waiting for the army and police to come and defend all of us, we'll be waiting for nothing. Well, the solution is simple. And I think in the past days or months, we've been in the media, educating our people. And if you notice, majority of these attacks, our people kept calling on government, but no government is coming to their aid. And that is why we are taking the step now to go to all the nooks and crannies of Yoruba land to educate them to at least be first line of defense before we call for external protection if needed. Defend yourself, defend our land. And security is a collective responsibility. It's something that all of us have to do. And that's why it is important for different educationality or different establishment across Yoruba for the leadership to bury individual national identity, to bury our ego, for us to unite, solidarize, and work for the collective interest of Yoruba, but not something that will fester the interest or personalities of Yoruba. We don't want Yoruba provide this time around. Why I'm thinking this way is that, you see, the way Nigeria is growing, even the leadership of Nigeria now, our president, he knows that Nigeria is already down, but he cannot say it out. The Northerners, they are making his government very difficult for him. And the way the Northerners are killing our people, kidnapping, taking ransom, destroying our farms, farmers cannot go to their farms, and many of the residents, they are running away from their land. It's their land, it's not Fulani land. Why should they run away from their land? They come from the far place and be terrorizing us here. We don't go there to terrorize them, so we must face them squarely. Ìṣòro ńlá ló wà níwájú ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. A dẹ̀ gbọ́dọ̀ dìde láti wá ọ̀nà àbáyọ sí. Kí ni ọ̀nà àbáyọ náà? Òun ni pé kí gbogbo wa ká fohùn ṣọ̀kan, ká fìmọ̀ ṣọ̀kan, ká defend ara wa. Then ká pè fún òmìnira ilẹ̀ Yorùbá. Nítorí orílẹ̀-èdè tó ń pè ní Nàìjíríà ó ti expire. Amalgamation 1914 ó expire ní 2014. So a dẹ̀ nífẹ̀ẹ́ sí àjọṣepọ̀ Nàìjíríà mọ́. A fẹ́ dá dúró. Ní ìwòye tèmi, ó yẹ kí ìran Yorùbá dìde kán kọ́ fún wọn tó jẹ́ pé tó bá ń gbọ́ Yorùbá wọn á máa Tinubu. Ṣé rí ìmọ̀ràn mi nísìnyí ni pé kí gbogbo wa kájọ fọwọ́sowọ́pọ̀ ká ohun ọ̀nà gbòógì tá a máa gbà kọ ìyà yìí tí ó dẹ̀ tún ní padà jẹ wá mọ́. I use this medium to appeal to Ààrẹ Ọ̀nà Kakanfò and other factions that we should come together and unite. If OPC can come together today, no problem in Yoruba anymore. But we need some of us. In terms of crisis in Yoruba land, the unity of OPC will forge, it will give us the power to fight every criminal in Yoruba land. We as a Yorubas, we need to stand on one voice. We need to join hands together to work. Due to the situation of this country, we need to join hands together to face all these
Fulanis, so that we can, all our leaders, all our elders, they can have rest of mind, and also our incoming generation, they will have rest of mind. The solution is for the Yoruba people to make unity. If the Yoruba people have unity, Fulani don't have any power to invade us in Yoruba lands, and we know that we can do it. So the meeting that we are having today, we thank God for the successful of the meeting through our leader, Baba Pan, Professor Banji Akintoye, to make a unity within the self-determination group. So please, we have to wake up the SDGs, everybody, because I don't think there is any way than for us to wake up and take action. But what I want, as I always say, anywhere I go, the Yoruba nation is very good. And we want to appeal to the president to kindly help us to bring back regional system of government the way it was during the day of Papa Awolowo. You know, we take off our security, take off our development. There is nothing we are doing inside Nigeria as Yoruba. Yoruba does not belong to Nigeria anymore. Unless we are deceiving ourselves, or we are afraid, or whatever is it that is the reason why we keep. Some of us keep saying, well, we should still. What else now? Having seen our people being slaughtered in public view, having seen our children suffering inside rain and shine, 2-year-old child, women, people who are small boys and girls in secondary school and primary school, what else do we need as evidence? We own this land where we are. And if anybody should come from anywhere and be extreme whatever reasons that they want to chase us away from our land, they want to kill us on our land, or they want to take over our land, is making a big mistake, is joking. It will not happen. So, but you see, we are not going to make it by only words of mouth. We are going to ensure that scientifically it does not happen, intellectually it does not happen, holistically in terms of our traditional powers and what God has bestowed on us, it will not happen. Kí ajá kí náà ń gbé Ìgbòho ó dìfẹ́ǹdì eré àti ẹ̀ káà náà dìfẹ́ǹdì eré àti wọn èyí è ṣe ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ààbò ni kí wọ́n gbà láyè ipá ìjọba nìkan ò lè ká tá a bá ráwọn tó lè volunteer ara wọn pé mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ dáàbò bo àwọn èèyàn mi kí wọ́n fún láyè kí kálukú lo agbára tó bá ní níkàáwọ́ rẹ̀ àdúrà kẹ̀ bísí láì without ọgbọ́n kò sí nǹkan kan bẹ̀ o lè ké aliamudu pé iṣẹ́ tó ń ṣe rèé bí ṣe atari yọ pẹ̀lú ẹ̀ àwọn tí yọ dá kùránì gan lẹ̀ àwọn náà mọ ọ̀nà táwọn ń gbà kí kùránì yẹn fi ń wúlò fún wọn kì í ṣe pé gbà bá ké kùránì á wà tó pa agbára èèyàn dúdú á tó parẹ́ rárá. mo mọ̀ wípé kò hun ìjọba wípé kí àwọn ọmọ yẹn má jáde bọ́ gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé àwọn ará bí yẹn á ṣàwà lórí Facebook àwọn ará bí yẹn ń sọ wípé tó bá tún rọ̀yàn wá ní gbóyè ọgbọ́n tóun náà máa dá tó lè fi mú wọn tí wọn fi ní wúndà àwọn ẹni yẹn òun náà níjọba ń ṣe ìgbésẹ̀ kì í ṣe kókò mọ́mọ́ ó fi àwọn ẹni yẹn bẹ̀ torí àwọn ẹni yẹn wọ́n wà ń bẹ̀ kò kàn bí wọ́n sí bẹ̀ kò kàn ṣé Yorùbá mi yé bọ̀ bí ẹlẹ́ran ara ó ń dun òun náà tẹ́bàkọ̀ wò yí pé kò sọ̀rọ̀ kì í ṣe pé kò sọ̀rọ̀ o ṣe mọ̀ pé ọgbẹ́nu egbònú ni èèyàn ò lè rí ẹni bá mọ̀ pé òun ní ohun tóun lè fi gbà wọ́n lẹ̀ kán ní kó gan ṣé bóun ló wá wípé sẹ́ òun ní agbára yẹn tóun lè gbà wọ́n lẹ̀ kí ṣe ló kú o ní ààyè wọn tí Sunday Igboho bá lè ṣe kó gùn hàn kágbárí ò bá ká kó jẹ́ kí wọ́n mọ̀ mo fẹ́ kó tú Sunday Igboho lẹ̀ kó lọ ṣiṣẹ́ owó ẹ̀ kó ṣe tìbílẹ̀ àwọn bàbá wa láyé àtijọ́ kò ṣàdìgbà tó bá gbébọn tó bá múyàn wọ́n máa ń mọ bó ṣe ń gbálẹ̀ tí Sunday Igboho bá mọ̀ fagbára ń gbé kó ṣe kó fi gboríyìn nílẹ̀ Yorùbá àwọn Haúsá yóò gbọdọ̀ kó wa lẹ́rú wọ́n ní káwa tọwọ́ bọ̀wé káwọn máa rìn níbo nílẹ̀ dáàdì wọn àbí tí mọ́mì wọn. ó dàbí ẹni pé wọ́n láwọn ìjọba ò dá sí bóyá náà lòun náà ti dìde pé kóun náà ṣe agbára òun lọ́nà pé ńgbà kan ni ó ti dìde bẹ́yìn ó ti gbogbo nǹkan wọ̀nyẹn ti tẹ̀lé ó ti dìde a sì ń gbọ́ gbogbo ẹ̀ ní àtún ìṣe yà ń gbọ́ gbogbo ọ̀dọ̀ wa ní Ṣakí agbọ́ gbogbo ẹ̀ tí ọ̀dọ̀ wa ní Tẹ́gẹ́ ọ̀dọ̀ gbogbo ẹ̀ náà là ń gbọ́ ní gbogbo bí wọ́n ṣe ń ṣe àwọn ọlọ́mọ àdúrà là ń ṣe pé kọ́lọ́run bá wa bẹ̀rẹ̀ kọ́ bá wa bẹ̀ wọ́n kí wọ́n yẹ pa ọmọ ọlọ́mọ gbogbo bí títẹ̀ yìí wà wò kúkú mọ́ àtàkẹ́rẹ́ tọ́lọ́run bá yẹn láti pé kó lọ tí Ọlọ́run ti pé kó yanjú ó lè lọ ká ní kókó gbogbo ẹ̀ka yẹn bí náà ní ká ń sọ gbogbo rògbòdò yẹn yóò ti pọ̀ ju ní yìí ti pọ̀ ju tó ń lọ Ọlọ́run jẹ́ àwọn ìjọba bá dájà wọ́n ń gbà tí wọ́n ti pé àwọn ìjọba lọ́wọ́ nínú ìrẹ́jọ pẹ̀lú ìfọ́kẹ́ àwọn ìjọba tí òun náà ní ọba ṣe Ọlọ́run bá wa kọ́ bá wa pàṣẹ sí.
Sunday Igboho lọ kọ́ gba àwọn ọmọ yẹn sílẹ̀ fún wa torí àwọn ọmọ yẹn wọn ọmọ ìtọ́lẹ̀ di gọ́fúnà ní wọn lọ́la àmọ́ ìtọ́lẹ̀ ti pírẹ́sidẹ́ǹtì but bó ṣe fi àwọn yẹn síbẹ̀ yẹn wọ́n kàn fi ìyà jẹ àwọn ọmọ aláìṣẹ̀ ni wọ́n jọ torí ọlọ́ kíjọba kó bá wa fọwọ́ sí ìwé kó bá wa mú àwọn ọmọ yìí jáde níbi kan wà kó wò kúnlẹ̀ àbíàmọ́ kó wò kóbìnrin kan ló bí àwọn náà kó jọ kó ṣàánú àwọn òbí wọn o. wàhálà yìí ti kọjú àlè sùn àlè wo àlè sùdọ́kàn tá a bá fẹ́ travel àlè lọ kódà náà ń sọ àdèmọ̀gbà tó fẹ́ dá báyìí kó ṣàánú wa o. tó bá filẹ̀ wà òkè tó bá filẹ̀ amójútó kọ̀ mí àwọn fọ́ọ̀sì wa mi wọ̀n lè wọnú desert maybe they are scaring the world mo ní àdàbẹ̀ pé kàn filẹ̀ tó bá filẹ̀ kó continue kó fún ní power ẹ̀ tó bá fún power ẹ̀ má ṣe dáadáa odò tó bá gbàgbé orí sùn ẹ̀ ó máa gbẹ ni kò lè ṣe ẹ́ nìyàn lọ́wọ́ náà ojú ẹ̀ ti rí tó bá dẹ̀ filẹ̀ pé kó continue pé kó fún security purpose ó wà òkè Nigeria náà bless wa gbogbo nǹkan a ní detective camera detective gbogbo bẹ̀yẹn tí camera bá wà káwọn fọ́ọ̀sì tó gbéra wọ́n ti mọ ibi tó ń lọ gbogbo nínú desert yẹn kíkọ́ fi kámẹ́rà sí gbogbo bẹ̀ yẹn ẹni gbẹ kí kámẹ́rà wọn àbẹ̀ tí kámẹ́rà bá wà lẹ́ni gbẹ táwọn míì bá lọ bẹ̀ tó ń tí wọ́n ti ṣe nǹkan tí ò dáa wọn nímọ̀ pé kámẹ́rà ń ṣáìtì àwọn fọ́ọ̀sì á lè gbéra pẹ̀lú full force láti lọ fún wọn lákàmọ́. kọ́rìsì káwọn ọmọ yẹn ò lè kú ọmọ àfọgbọ́n ṣe ni òun náà tó fẹ́ lọ ṣerú kan bí ó ti mọ̀ pé nǹkan méjì ló fẹ́ ṣe òun fẹ́ rescue èèyàn òun dẹ̀bẹ̀ lọ pa àwọn òṣìkà èmi fọ́ọ̀sì kan lọ ibù gan tó bá ṣe gbogbo yàtọ̀ àwọn èèyàn tó ń bẹ̀rù yàtọ̀ sí Sunday Igboho tí gọ́ọ̀mẹ̀ntì tó bá gba àwọn èèyàn láì tí ìṣẹ́ bóyá ẹ̀rù gọ́ọ̀mẹ̀ntì tó ń bá wọn. ó kéré kó kéré ìṣẹ̀ṣẹ̀ sì wà nílẹ̀ Yorùbá náà a lè ṣì dáhùn yàn mẹ́rù gọ́ọ̀mẹ̀ntì ló ń bá everybody tó bá lè gbà láyè kó lè mi fọwọ́ sí tèmi o kọjá kó lọ nítorí jagunjagun ológun ni akíkanjú dẹ̀ ni kó lọ lágbára Ọlọ́run á dẹ̀ lọ rí àbọ̀ rẹ̀ tó bá jẹ́ pọ́nlọ́wọ́ sí okùn ọ̀kan lọ́hùn tó bá dẹ̀ lọ́wọ́ sókùn kọ́ tèmi kọ́ mọ̀ nípa ọmọ yẹn àti jáde ọmọ ìwọ̀n ló dé mi lógún ibùgbọ́ yàtọ̀ sí Sunday Igboho tó bá dáwọn akíkanjú bíi ti tiẹ̀ tó tún lè jáde kọ́ lọ kọ́ ti ṣẹ̀ṣẹ̀ mọ̀ kọ́ má fi támì nìkan ṣe kí wọ́n lọ wá dẹ̀ lọ rí wá bọ̀ rẹ̀. n ta rí ṣe ni wípé mutation àwọn tí ń dàlú láàmú yìí ó ti pọ̀ jù kí wọ́n máa wọlé kí wọ́n máa gbé èèyàn àdẹ̀ níbọn àládà ẹni tó bá dẹ̀ tó lè gbà wálẹ̀ tí wọ́n gbà láyè kọ́ gbà wá sílẹ̀ tó bá ṣe wípé kálukú ló lè defend area rẹ̀ kí wọ́n jẹ́ kí Sunday Igboho ó defend area tiẹ̀ káà náà defend area tiwọn